Listen to your zodiac signs daily predictions for today, Saturday, April 26, 2025. Wá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run Ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà ṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní tí ń ṣe ọjọ́ Saturday, April 6 ọdún 2025 tá wà nú ẹ̀ yìí. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko kó lè jẹ́ ìwúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kí ẹ sì máa gbàgbé láti follow, kí ẹ sì subscribe kẹ́ lè pẹ̀ láwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Ẹ̀yin tẹ́ sì fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kanranyan Harris, ẹ̀yin tàbí láàrin March 21 sí April 20. Ọjọ́ tòní jọjọ́ tó dára púpọ̀ fún yín láti fi kojú àwọn nǹkan tó dàbí ìṣòro tí ẹ ti ń kojú látijọ́ mẹ́ta, láti fi mórí bọ́ nínú rẹ̀, láti fi wá bí ọ̀nà àbáyọ ṣe fẹ́ wáyé, láti fi wá bẹ́ẹ̀ fẹ́ borí gbogbo ìṣòro yín. Lọ́jọ́ tòní ẹ máa rẹ́dì láti ṣe irú nǹkan wọ̀nyí, ẹ sì máa ní ìgboyà púpọ̀ láti fèsì èyíkéyìí situation tó bá jẹ́ lọ́jọ́ tòní. Láwọn ọjọ́ tá sì wá ń wò lọ́ọ̀kan yìí, ire owó máa wulẹ̀ dúró dáadáa fún yín. Títẹpámọ́ṣẹ́ tẹ̀ ń tẹpámọ́ṣẹ́ á padà bí oore fún yín, kódà ọ̀pọ̀ yín lè rí ìdàgbàsókè láàyè iṣẹ́ yín dáadáa. Lẹ́nìí kò dáa kẹ́ pẹ́jù níbi ìpéjọpọ̀ kígbéjọpọ̀ tí ẹ bá wà tàbí tí ẹ bá lọ pàápàá tẹ́ ẹ bá wà comfortable. Lẹ́nìí ẹ mọ́kàn balẹ̀ kí ẹ gbà láfíà láàyè. Ẹ bá wọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, ẹ bá wọn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín, kí ẹ sì fi ìgboyà ṣohunkóhun lẹ́nìí pẹ̀lú. Black jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tàbí láàrin April 21 sí May 20. Lẹ́ni ẹ máa ní ìgboyà dáadáa, tí dàbí ìgbà pé kí ẹ gbá àwọn kankan ṣe lọ́jọ́ tòní. Ẹ máa wà very eager láti wá owó ní gbogbo ọ̀nà, láti wá gbogbo nǹkan tí ẹ ń fẹ́. Ìmí inú yín sì rèé, ó ṣeé ṣe kó máa ṣe wọ́n bí ìgbà pé káwọn pàdé olólùfẹ́ lọ́jọ́ tòní. Lọ́jọ́ tòní ó dára kí ẹ wà social látàrí pé irúfẹ́ nǹkan báyìí máa fẹ́ jẹyọ nù wá sí àtìṣe sí yín lénìí. Bẹ́ẹ̀ sì ni opportunity èyíkéyìí tó bá jẹyọ láyìíká bí tẹ bá wà kẹ́ tètè ya grab ẹ̀ ló dára. Ó ṣeé ṣe káwọn issue kékèké kó fẹ́ wáyé tó jọmọ́ personal issue tó sì lè fẹ́ mú kínú bí yín, ṣùgbọ́n kí ẹ má kánjú ju bó ṣe yẹ lọ lórí ohunkóhun tí ẹ bá ń gbé ṣe. Kí ẹ rí dájú pé ẹ farabalẹ̀ dáadáa, kí ẹ lo àkókò àti ìgbà tó yẹ láti lò lórí ohunkóhun tí ẹ bá fẹ́ ṣe. Kí ẹ má kánjú ṣe kó má dín pé bóyá nǹkan náà á padà dín nǹkan tẹ́ padà regret lé lórí. Lẹ́ni kí ẹ mọ̀ dájú pé sùúrù òun ló ṣe ohun gbogbo. Ẹ má ṣàṣejù lórí ohunkóhun, ẹ tẹpá mọ́ṣẹ́, kẹ́ jẹ́ kára yín yá gágá, ẹ sì má jẹ́ kára yá yín ju bó ṣe yẹ lọ. Kẹ́ wá fi ọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín kó ohunkóhun lẹ́ni dára. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tàbí láàrin May 21 sí June 21. Lẹ́ni kẹ́ wulẹ̀ relax, kí ẹ mọ́kàn balẹ̀, kẹ́ create ìfọkànbalẹ̀ fúnra yín. Láti bí ijọ́ mẹ́ta lẹ ti ń busy láàyè iṣẹ́ àtàwọn nǹkan tí ẹ ń ṣe láyìíká ilé yín. Lẹ́ni kẹ́ rí dájú pé ẹ meditate, ẹ gbájú mọ́ àwọn nǹkan tó lè bí ìdàgbàsókè fún yín. Bẹ́ẹ̀ sì ni kò dára kẹ́ rìnrìn òru, ẹ free mind yín, kẹ́ wà positive minded, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kẹ́ sì ṣàwọn nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tàbí láàrin June 22 sí July 22. Lẹ́ni ẹ máa fẹ́ introspect nípa àwọn kankan tẹ́ ti ń gbé nígbésẹ̀ nípa ìgbésí ayé yín láti ijọ́ mẹ́ta. Ẹ máa tún fẹ́ mọra yín dáadáa sí, ẹ máa fẹ́ ronú jinlẹ̀ sí dáadáa nípa ìgbésí ayé yín. Lọ́jọ́ tòní ẹ máa lè discover àwọn kankan tó dàbí ìgbà pé ẹ ti ń ronú jinlẹ̀ nípa rẹ̀ láti ijọ́ mẹ́ta. Bẹ́ẹ̀ sì ni èyí máa jẹ́ kí ẹ lè ní understanding tó kúnná nípa ìgbésí ayé yín àti nípa àwọn nǹkan tí ẹ ń ṣe lásìkò yìí. Kódà àwọn tó rọ̀gbà yín ká ó ṣeéṣe kí wọ́n rí ìyípo padà rere kan nínú ìgbésí ayé yín lénìí. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí, kẹ́ rẹra yín lẹ̀, ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín, kí ẹ sì rí dájú pé ẹ fi ọ̀wọ̀ fáwọn tí ọ̀wọ̀ tọ́ sí lénìí. Aago 9 láàárọ̀ sí aago 10 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín
láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tàbí láàrin July 23 sí August 22 léni ó ṣeéṣe ká ìbalẹ̀ ọkàn díẹ̀ fẹ́ wáyé fún yín kí ẹ rí dájú pé ẹ jìnnà sí gbogbo nǹkan tó bá jọmọ́ àǹbáyàn fàfàǹfà pátápátá tàbí à ń bínú lójijì àbá ń sọ̀rọ̀ lọ́nà tó lè gbà ní ìpalára lára ọmọlàkejì. ẹ rí dájú pé kíyèsára torí tẹ́ bá ṣàwọn kan wọ̀nyí ó lè jẹ́ kí nǹkan wọ́ọ̀sì díẹ̀ lọ́jọ́ tòní, kódà ó lè jẹ́ káwọn míì má fẹ́ súnmọ́ yín kọ́wọ́ pé mi lè bá ṣe ó ti lè kanra jù. Lénìí kẹ́ rí dájú pé ẹ mọ́kàn balẹ̀ kí ẹ calm down dáadáa, ẹ gbìyànjú láti meditate, á ràn yín lọ́wọ́ púpọ̀. Lénìí kò dára kẹ́ kánjú ju bó ṣe lọ lórí ohunkóhun, ẹ mú sùúrù lò kí ẹ gbà láfíà láàyè, ẹ má fi ọkàn sí gbogbo nǹkan tí ẹ bá ń retí kó lè bọ́ sí ní ìrọ̀rùn fún yín. Lénìí kò dára kẹ́ ẹ ṣèlérí ohun tẹ́lẹ̀ múṣẹ fẹ́nikẹ́ni, kò sì dára kí ẹ kanra mẹ́nikẹ́ni lénìí rárá. Maroon jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 láàárọ̀ sí aago 9 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tàbí láàrin August 23 sí September 23, àkókò ti tó wà yìí láti dunnú látàrí pé àwọn nǹkan tó dàbí ìṣòro kan tẹ́ tí ń kojú látijọ́ mẹ́ta ó ṣeéṣe kí gbogbo ẹ̀ kó yanjú pátápátá lọ́jọ́ tòní o. Àwọn nǹkan tó dàbí ìdíwọ́ dènà tí ẹ ti ń kojú tó dàbí ìgbà pé ó le koko ó ṣeéṣe kí gbogbo ẹ̀ kó clear pátápátá lọ́jọ́ tòní. Ọjọ́ tòní jọ́jọ́ tó dára púpọ̀ fún ti olólùfẹ́ o látàrí pé ó ṣeéṣe kẹ́yin tẹ́ jẹ́ single kí ẹ pàdé olólùfẹ́ tiyín lọ́jọ́ tòní. Ó dára kẹ́ jáde lọ kẹ́ socialize, ó ṣeéṣe kí ẹ rí ìfẹ́ tiyín lọ́jọ́ tòní níbi tí ẹ bá lọ. Ẹ gbájúmọ́ṣẹ́ kẹ́ lè rore gbámú, jẹ́ kára yín yá gágá, ẹ ṣe dáadáa sáwọn èèyàn tí ènìyàn bá sì ṣẹ̀yẹn má jẹ́ ó pẹ́ lórí ìkúnlẹ̀ ṣáájú kẹ́ tó forí jì. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ márìmí fín Libra, ẹ̀yin tàbí láàrin September 24 sí October 23, ọjọ́ tòní máa dára. Ẹ lè fọjọ́ tòní gbégbèsè kan tẹ́ tí ń wò pé ó ṣe kókó fún yín láti gbégbà ó lẹ fẹ́ gbé, ẹ lè gbé lọ́jọ́ tòní. Gbogbo decision tẹ́ bá make lénìí ó máa bí rere fún yín lọ́jọ́ iwájú. Tẹ́ bá wá confuse láàrin kan, ẹ lè bẹ́ẹ̀ nìkan kan tó súnmọ́ yín sọ̀rọ̀ bóyá ẹni tẹ́ finú tán kẹ́ bá sọ̀rọ̀, ìyẹn máa jẹ́ kí ẹ tún ní clarity dáadáa. Ẹ wá kí sára gbogbo ànúkọ́ léèyàn ń ṣe kẹ́ ṣọ́jú àánú ṣe lénìí. Ẹ má ṣàṣejù lórí ohunkóhun, ẹ ṣàwọn kan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún, ẹ tẹpá mọ́ṣẹ́, ẹ wà positive, kẹ́ sì fi ọgbọ́n àtòyé tọ́lọ́ fún yín ṣe ohunkóhun lénìí. Aago 7 láàárọ̀ sí aago 9 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọ́lọ̀ blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tàbí láàrin October 24 sí November 22, léni ó ṣeéṣe kó dàbí ìgbà pé ẹ fi bẹ́ẹ̀ gẹ́tì ara yín bí ìgbà pé ẹkọ̀ ronú lọ ẹ̀tí ẹ̀ mọ́bí tẹ́ já sí rárá lọ́jọ́ tòní. Ó ṣeéṣe látijọ́ mẹ́ta kó dàbí ìgbà pé àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ nígbésí ayé yín bí issue. Léni kí ẹ rí dájú pé ẹ take time yín láti ronú jinlẹ̀ nípa ìgbésẹ̀ wo lẹ fẹ́ gbé tó máa ràn gbésí ayé yín lọ́wọ́ àti tó máa ràn àwọn nǹkan tẹ́ ń ṣe lọ́wọ́ lásìkò tó máa jẹ́ káwọn nǹkan yẹn yanjú. Lọ́jọ́ tòní kí ẹ rí dájú pé ẹ súnmọ́ ẹni tó ṣe é pé ó jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ tàbí ẹni tẹ́ finú tán dáadáa. Ẹ lè ṣàlàyé àwọn ọ̀rọ̀ náà fún kó wà clear sí dáadáa, bóyá ẹni náà lè ràn yín lọ́wọ́ láti rí dájú pé ẹ gádà àwọn ìrònú yín dáadáa tẹ́ ẹ sì tún máa ní clarity dáadáa lórí nǹkan kíkan tí ẹ bá ń gbé ṣe tàbí nǹkan tó ń disturb mind yín lásìkò yìí. Ẹ bá òyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, ẹ mọ́kàn balẹ̀ kí ẹ gbà láfíà láàyè kí ẹ sì fi ìgboyà ṣe ohunkóhun lénìí pẹ̀lú. Red jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná àtùpà Sagittarius, ẹ̀yin tàbí láàrin November 23 sí December 22, nǹkan kéékèèké lè fẹ́ dédé múnú bí yín lọ́jọ́ tòní tàbí kí ẹ má tẹ̀lé mọ̀ nǹkan tó ń fa ìkanra àbínú bíbí lénìí ìpòrúurú ọkàn díẹ̀ lè wáyé ṣùgbọ́n ẹ má jẹ́ kó affect yín rárá. Ẹ wá solution sí ní gbogbo ọ̀nà ni. Bẹ́ẹ̀ sì ni kẹ́ gbìyànjú láti ṣiṣẹ́ lórí àwọn kan tó mú mọ́nàkàn yín tẹ́fẹ́ iṣẹ́ lórí kẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe lẹ́yọ kọ̀ọ̀kan èjèèjì. Kẹ́ má wulẹ̀ kó irin méjì bọ́ná lẹ́ẹ̀kan ṣoṣo kò dára. Lọ́jọ́ tòní kẹ́ mọ̀ pé àwọn kan tó ń ṣẹlẹ̀ lénìí tó dàbí tí ó tọ́ ìwọ̀nba àkókò ẹni náà ló fẹ́ fi ṣẹlẹ̀ tí ó sì ní wáyé nígbà mìíràn. Ẹ ṣáà rí dájú pé wà strong, kẹ́ rí dájú pé ẹ ní ìrètí pé gbogbo nǹkan máa dára, ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín, ẹ free mind yín kí ẹ wà positive, kí ẹ sì má ṣe ohun tó lágbára jù ẹ̀mí lọ. Bẹ́ẹ̀ sì ni ẹ má finú tọ̀yàn rárá, ẹ má gbára léèyàn rárá, ẹ mú sùúrù lò kí ẹ gbà láfíà láàyè ibikíbi tí ẹ bá wà. Sapphire blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní.
ẹ̀yin tẹ̀ ń lò ràwọ̀ erùpẹ̀ ilé eruku Capricorn ẹ̀yin tàbí láàrin December 23 sí January 19 lọ́jọ́ tòní agbára kankan máa wà fún yín, ẹ máa wà highly motivated, bẹ́ẹ̀ sì ni a ṣe yín bí ìgbà pé ẹ máwọn kankan ṣe tó ṣe pé àwọn míì ti ń wò pé nǹkan yẹn kò lè ṣeé ṣe. Lọ́jọ́ tòní á dàbí ìgbà pé kẹ́ gbégbèsè náà ní kíákíá láti rí dájú pé àwọn kan tẹ́ ń fẹ́ orí bí ẹ ti ṣe ń fẹ́. Ẹ má ṣe jẹ́ kí àwọn nǹkan tó dàbí ìgbà pé ṣé kìíní máa ṣe ṣáàbì doubting, ẹ má jẹ́ kó ṣàkóbá fún yín rárá lórí ohunkóhun tí ẹ bá fẹ́ ṣe. Lọ́jọ́ tòní kẹ́ rí dájú pé ẹ wòye sí nǹkan tẹ́ fẹ́ ṣe, kí ẹ fi ẹ̀lẹ̀ ṣe, kẹ́ ronú jinlẹ̀ dáadáa lórí strategy tẹ́ fẹ́ lò lé lórí, kẹ́ wá bẹ́ẹ̀ sì ṣiṣẹ́ lé lórí gbogbo àpadà rí bí ẹ ti ṣe ń fẹ́. Ẹ múra dáadáa léni kí ẹ dùn rí lójú, ẹ má sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sẹ́nikẹ́ni, ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ sì gbà láfíà láàyè ibikíbi tí ẹ bá wà pẹ̀lú. Aago 10 láàárọ̀ sí aago 11 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ deep pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius ẹ̀yin tàbí láàrin January 20 sí February 19, tí ẹ bá rí àwọn iṣu kéékèèké kan láyìíká yín lọ́jọ́ tòní, ó ṣeéṣe kó ṣe yín bí gbà pé kí ẹ bá ènìyàn kan tó dàbí specialist kan sọ̀rọ̀ pé bóyá kó wá ràn yín lọ́wọ́ léni, ó ṣeéṣe kí kankan máa fẹ́ bọ́dà yín, tẹ́ máa fẹ́ súnmọ́ ènìyàn kan tó dàbí ẹni tó wà very trustworthy, ó lè jẹ́ bí ọ̀rẹ́ àbí nínú àwọn mọ̀lẹ́bí, ó sì lè jẹ́ pé bóyá irú astrologer àbí tiwa báyìí tàbí ènìyàn kan tí ẹ mọ̀ pé bóyá ó lè ṣàlàyé ọ̀rọ̀ fún yín bí amòye, lẹ máa fẹ́ béèrè ìtọ́ni látọ̀dọ̀ irúfẹ́ ẹni bẹ́ẹ̀. Lọ́jọ́ tòní ó dára kí ẹ ṣe bẹ́ẹ̀ tí ẹ bá ń wò pé bóyá nǹkan bọ́dà yín àbí nǹkan ṣẹlẹ̀ láyìíká yín tó nílò irúgbésẹ̀ bẹ́ẹ̀. Ìkọ́kíkan tó bá wá ń ṣẹlẹ̀ pátápátá kí ẹ má fi ìbò fẹ́ nìyẹn rárá o, kí ẹ question gbogbo nǹkan tẹ bá fẹ́ question kí ẹ lè rí solution. Lénìí kò dára kí ẹ sùn láì tọ́nà sùn, kò dára kẹ́ dá sọ̀rọ̀ tí wọ́n pè é sí àbí èyí tí ó kàn yín, ẹ̀rẹ̀ra yín lẹ̀ kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kò sì dára kẹ́ sọ̀rọ̀ àsọjù láwùjọ pẹ̀lú. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí, aago 9 láàárọ̀ sí aago 11 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kì í ru Pisces ẹ̀yin tàbí láàrin February 20 sí March 20, ọjọ́ tòní jọjọ́ tó máa dára púpọ̀ fún yín. Léni ẹ máa fẹ́ gbájúmọ̀ àwọn kan tí ẹ fẹ́ tẹ̀ ń lé pátápátá fún dáadáa ìgbésí ayé yín, kẹ́ lo àǹfààní ọjọ́ tòní láti rí dájú pé ìbáṣepọ̀ tó wà láàrin ẹ̀yin àti ọ̀rẹ́ àtàwọn alásùnmọ́ yín ó túbọ̀ dánmọ́rán dáadáa. Èyí máa jẹ́ kọjọ́ tòní túbọ̀ dára dáadáa, sì jẹ́ kí ìgbésí ayé yín náà kí ó tún ní ìdàgbàsókè. Ọjọ́ tòní dára láti fi bẹ̀rẹ̀ relationship èyíkéyìí, látàrí pé relationship tẹ́ bá bẹ̀rẹ̀ lọ́jọ́ tòní ó máa jẹ́ ètò ṣe yí pé ẹ máa jọ bára yín di ọjọ́ alẹ́. Ẹ máa ní ìwàsí àti ìṣesí tó dára púpọ̀ lọ́jọ́ tòní tó máa attract àwọn èèyàn rẹpẹtẹ. Ẹ wá tẹpá mọ́ṣẹ́, ẹ rẹra yín lẹ̀, ẹ ṣe nǹkan yín létòlétò, kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú. Magenta jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí, aago 7 kọjá ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ sí aago 8 kọjá 30 ìṣẹ́jú ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Fẹ̀yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú, ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.